Káàbọ̀ padà sórí ètò yín ètò wa lónìí a máa sọ̀rọ̀ nípa fíìmù Soulmate apá kẹta. Mo lérò pé púpọ̀ lára yín ti wo apá kìíní àti apá kejì fíìmù yìí. Ẹ ṣáà rí bó ṣe ládùn tó náà tó. Ẹ ṣáà rí bí fíìmù náà bí ó ṣe dùn tó. Mo mọ̀ pé àwọn tó ti wo apá kìíní àti apá kejì fíìmù Soulmate wọn kò lè dúró láti wo apá kẹta fíìmù yìí. Tẹ́ bá mọ̀ wípé ẹ fẹ́ wo apá kẹta fíìmù Soulmate, tẹ́ bá mọ̀ wípé ẹ fẹ́ tètè wo apá kẹta fíìmù yìí, ẹ gbìyànjú láti tẹ subscribe button torí àǹfààní tẹ́ ò máa rí ni wípé àwọn máa notify gbogbo àwọn subscribers wa tí apá kẹta fíìmù yìí tí ó bá jáde o. Ẹ má sọ pé mi ò sọ fún yín o. Lónìí a máa sọ̀rọ̀ nípa kí ni ẹ nífẹ̀ẹ́ sí jù nínú fíìmù Soulmate. Ṣé graphics fíìmù náà lẹ nífẹ̀ẹ́ sí jù ni? Ṣé storyline fíìmù náà òun lẹ nífẹ̀ẹ́ sí jù tàbí àwọn òṣèré tí wọ́n kópa nínú fíìmù Soulmate àwọn lẹ nífẹ̀ẹ́ sí jù? Kọ́ tẹ́ bá nífẹ̀ẹ́ sí jù nínú fíìmù Soulmate, ẹ gbìyànjú láti tẹ̀ sí comment section ká lè sọ̀rọ̀ nípa rẹ̀. Lónìí a kò ní rí jù báyìí lọ. Tó bá jẹ́ ìgbà àkọ́kọ́ tí ẹ ń wo fídíò wa nìyí, ẹ jọ̀wọ́ ẹ tẹ subscribe button láti máa rí púpọ̀ lára àwọn fídíò wa wò. Ire lójú gbogbo wa máa rí, ó tún dọjọ́ mi ọjọ́ rẹ̀, ó dìgbà.